mi ò wò pé ẹ lè wúlò fún mi lọ́la ní Canada tí mo wà yìí o. Mi ò bẹ̀rù yín o. Tí n bá jáde tán fún yín. Tí n bá jáde tán fún yín. Ara yín akọ. Wàláì. Ẹ gbọ́ lẹ́mìí. Tí n bá jáde tán fún yín. Aláàfin Ọ̀yọ́. Ẹ gbọ́ lẹ́mìí. Èmi ò ní lọ fún gbogbo àwọn wèrè tẹ́ wà lẹ́yìn yín yẹn. Ẹ̀yin ni máa face. Máa face yín bọ́mbà tó bọ́mbà. Máa ṣe ṣòfò yín. Mi ò dẹ̀ wọ́n gúnṣẹ́. Mi ò ní nǹkan tí mo fẹ́ lùzì. Wàláì mi ò ní. Tẹ́ bá gbọ́ pé yóò ti sàn. Èmi àyọ̀ká. Mo sàn ìbàjẹ́. Mo sàn. Mo ní dágbádá ṣókò lórí. Mi ò wọ́n gúnṣẹ́. Tó bá jẹ́ pé ká sọ òtítọ́ tó máa wúlò fún wa ní ilẹ̀ Yorùbá. Tí ilẹ̀ Yorùbá máa fi ṣe kíni tó máa fi gba ìtúsílẹ̀. Wàláì mo ní dágbádá ṣókò lórí. Mi ò wọ́n gúnṣẹ́. Tí bá jáde fún ẹ tán. Wò wàá gbóòórùn ara ẹ. Gbàgbé òṣì. Wọ́n ń kọrin bú mi kó dùn mí. Wọ́n ń ṣe ṣọ́ fún mi kó dùn mí. Ìwọ ni máa fèsì Ọwọ́ Adé. Máa fèsì ẹ bọ́mbà tù bọ́mbà. Àyà já èmi àgbò. Wàá náà fẹ́ gbọ́rọ̀ ọmọ yẹn sétí. Wàláì. 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 Wọ́n to back. Máa fún ẹ jẹ. Máa gbàgbé bó ṣe jẹ́. Máa gbàgbé pé Canada ni mo wà. Máa gbàgbé pé mo jọmọ Ọ̀yọ́. Ọwọ́ Adé máa fún ẹgbẹ́ àyè ajá tí ò bá lọ mú àwọn lórí burúkú tó ń tì ẹ́ tó bá lọ mú wọn so. Enough is enough. Enough is enough. Ó ti tó gẹ́. From day one ni wàhálà ti bẹ̀rẹ̀. Wọ́n jọ pàdé location. Báláàfin ṣe jòkó ni. Ọ̀ní tún débẹ̀. Ọ̀ní kí Aláàfin with respect. Ẹ jọ̀ọ́ kí la tún fẹ́. Kí la tún fẹ́ kí Ọ̀ní kó ṣe. Kí la fẹ́ k'Ooni of Ife kó tún ṣe fún Aláàfin Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Gbogbo bí bàbá yẹn ṣe ń kí tí bàbá yẹn tún yáyá tó kí Ọwọ́ Adé ṣe lọ́wọ́ Adé sọ̀rọ̀ ẹ̀ di ó sọ̀rọ̀ ẹ̀ dọ́lọ́wọ́ Olódùmarè ìwọ àgbá òfìfo ìwọ tó jẹ́ pé a ti gbé kúrò lágbo mọ́lẹ̀ àti sọ́ẹ́sà gbò òkùnkùn ó ti dẹ́ni ègbó ti dẹ́ni ìparun tó bá rẹ̀ ní sọ fún ẹ̀ Ọwọ́ Adé kí n já èsì tọ́. Mo gbé ẹ̀ wò ó ti dẹ́ni òkùnkùn ìwọ àti ta ni ó ti sọnù kúrò nínú mọ́lẹ̀. Ó ti sọnù kúrò nínú mọ́lẹ̀. Ọwọ́ Adé fàtì ni mo sọ fún ẹ. Ó ti sọnù kúrò nínú mọ́lẹ̀. Ó ti sọnù. Má yẹ tún kí. Bàbá yẹn kí with respect. Bàbá yẹn tún dúró síwájú ẹ̀. Bàbá yẹn tún take time láti ẹ̀ tún fi kí láti fi túra gá láti fi ṣe yẹ́yẹ́ sí Ọwọ́ Adé. Oh my God. Ọwọ́ Adé. Ọwọ́ Adé. Tí n bá tún rí téèyàn kan bá tún ju terrible video mi sí mi. Màá tún wá fún ẹ. Gbàgbé, màá tún wá fún ẹ. Tá bá ti gba Yorùbá nation lọ́la, tó bá ti bí ẹ dá, tó bá sì wà ńbẹ̀, má fún mi lóyè. Supporters club Yorùbá nation má fún mi. Kò lórí ẹ yí. Ẹ jẹ́ ìṣẹ̀fẹ̀ gílé kámẹ́rà mi nínú bí mi gan. Nínú bí mi gan. Ẹ má jẹ́ go far. Tí bá go far fọ́wọ́ Adé. Oh my God. Àwọn ajá máa kó mi social media. Bàbá yẹn kí, bàbá yẹn ṣe lọ́wọ́ Adé lọ́jọ́kọ̀ báyìí ẹni tí ò jẹ́ kan tó péré tó bá ń ta òfútù fẹ́ tẹ̀ kòròfò ṣáná. Ọlọ́wọ́ ṣọ̀pọ̀jú fún ẹrú bọ́ wọṣọ Ṣàngó fún ẹ. Ṣàngó ò ṣe rádaràdá bí ọbẹ̀ ọlọ́kà bíi tiẹ̀. Kò ṣe rádaràdá bíi tiẹ̀ kókó ṣì dànù jọ. Ìwọ ló kọ́kọ́ máa jọba ní tí wàhálà wa kúnlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ìyá ẹ ti ya wèrè, bàbá ẹ ti ya wèrè, ìwọ tó kọ kọ́mẹ́ǹtì yẹn. Wò ó, bú mi kí n lọ fọ́ba yín. Bú mi kí n lọ fọ́ba yín. Ọ̀rọ̀ mi máa fọ́ ni. Èmi ò fọ́ fèébù, wàláhì mi ò fọ́. Bú mi kí n túbọ̀ lọ dáadáa fún Ọwọ́ Adé. Màá gbà sí fún Ọwọ́ Adé sìn. Ara yá kọ́. Ara yá kọ́. Ṣẹlẹ̀ fẹ́ gbọ́ ni. Àti bá yín ṣe pẹ̀lú sùúrù. Ṣùgbọ́n ẹ̀kọ́ ẹlẹ́ni jẹ́ kó gun omi ó yà náà. Àwọn ọmọ fẹ̀gbọ́ wá ní jáde fún yín. Ọmọ Ọ̀yọ́ lèmi. Ó yà náà kébì wá máa jáde fún yín. Ẹ̀yin ìka èèyàn ẹni bí èèyàn. Aláàfin Ọ̀yọ́ Ooni of Ife kí Aláàfin Ọ̀yọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ tó dùn mí jù. Gbogbo àwọn kan tí mo ti bá wọn fáìlì jọ nìyí. Wípé Ọlọ́run máa jẹ́ kó gun yìí o. Mi ò fẹ́ dá sí o. Mi ò fẹ́ sọ̀rọ̀. Bàbá yẹn kí Ooni
ṣe gbọ̀sàgbọ̀sà fún kábíyèsí Ooni of Ife lẹ́yìn ọba kò sọ́ba mọ́ pàǹtí lókùnlẹ̀ Ọọ̀ni ní bàbá ìyá yìí Ooni of Ife ní bàbá kò sí ohun tẹ́ fẹ́ ṣe sí ẹ máa kéku ni ẹ máa gbóku ni ajá máa ń gbóku ni ẹ gbóku ni Ọọ̀ni ní bàbá yìí kò sí ohun tẹ́ fẹ́ ṣe Ooni of Ife ní bàbá ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba ó yá ṣebí ohun tẹ́ fẹ́ nìyẹn kájọ fi sí ẹ̀yin ló máa sú màmá jáde fún yín morning and night màmá fọwọ́ adé cruise màmá fi pa ọmọ kú dáadáa fún ìjà ìwádìí is number one ò ní ẹ bá ṣe gbòsàgbòsà fún kábíyèsí Ooni of Ife ọba tó níwà tútù bí àdàbà ó nírẹ̀lẹ̀ ọkàn kò jọ rẹ̀ lójú kò gbéraga kò sọ wípé téèyàn kan bá wọlé ó múlẹ̀ ayé simple ìgbésí ayé ẹ rọrùn gbogbo nǹkan ẹ̀ báyìí ló 100% téèyàn lè fi tọrọ Ọlọ́run fún lẹ́bùn ó fún lẹ́wà ó very handsome man ó rí bó ṣe rí ní ọ̀wọ́ adé wàá tún wá ṣe lọ títí wàá tún wá káṣọ pọ́njú sọ́rùn wàá ló wọ ṣọṣọ òǹgó ó rí bó ṣe máa ń rìn aṣọ yẹn ni ọwọ́ má jẹ́ wá fún ẹ̀fà tètè lọ sọ ọwọ́ ajá ẹ̀ àtàwọn ní ẹ̀hà ìsọnù tó bá lọ sọ wọ́n èmi Ladyk àwa sórí social media máa wá bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀ má bínú àti gbàtà láyé ti dáyé lọ ti rọ́ọ̀bà fún bọ́ tó bá ṣe bẹ́ẹ̀ má máa wá fún ẹ bọ́mbà to bọ́mbà má máa fún ẹ kò sẹ́ni tó máa mú mi gbogbo lè mú mi bí gbogbo bá mú mi lówó ọ̀rọ̀ yìí máa wọ́ àwọn gáǹtì ẹ̀ wò pé wọ́n tẹ̀ ní jẹ́ wá bá mi this time around pé má dá sọ́rọ̀ tó wà lè wọ́n oṣù àwọn oníjẹ́ wá bá mi kò sẹ́ni tó máa bá mi this time. bí ọ̀wọ́ adé ṣe ṣe sí Ooni of Ife nìyẹn ó gùdù ó dúdú ìwà ẹ̀ dúdú inú ẹ̀ dúdú gbogbo ìgbésí ayé ẹ̀ dúdú gbogbo ayé ọ̀wọ́ adé ló dúdú. ẹ wá wo ìgbà tí òun àti Ọọ̀ni tó tún wá lọ pàdé ní Èkó Ọọ̀ni ló ti kọ́kọ́ dé Ọọ̀ni ò wá ṣe payback wípé àṣebígbà tèmi náà bá níbi kan ta lọ ṣe ló jókòó báyìí tó fi kí mi bó ṣe ti ń bọ̀ báyìí Ooni of Ife ti dìde ẹjọ́ àpọ́nlé wo ló tún fẹ́ jù yẹn lọ Ooni of Ife dìde gbogbo àwọn lọ́balọ́ba tó wà pẹ̀lú Ooni of Ife wọ́n dìde àríwọ nígbà tí tiẹ̀ náà ìgbéra ṣọlẹ̀ ṣebí kírísítẹ́nì ní ọ̀ka báìbù ọ̀wọ́ adé kí ló ṣẹlẹ̀ sí ẹ ṣé àpèrè tó lọ jòkó sí òun ló change ẹni kábíyèsí I don't really understand because ẹ máa wo máa yí o ẹ bá gbọ́ story máa ní Canada is a very nice man and he have a fear of God nísìnyí kò ní bẹ̀rù Ọlọ́run mọ́ ó ti sọnù sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ ìgbéraga ti pọ̀jù fún kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ìgbéra ṣọlẹ̀ Bíbélì gan sọ ó ní rere sílẹ̀ kí Olúwa kó gbé e ga from day one ìwọ iná làwọn ọmọ lẹ́yìn àwọn wèrè àwọn ajádìgbòlugi òkú àwọn ẹni iyì àwọn ẹni ẹ̀yẹ àwọn alálùbáríkà àwọn ẹni ìdùnnú òkó wọn ti ra àwọn olóko ti ra àwọn olófo ọjọ́ kejì ọjà àwọn tó kó tira nìyẹn àwọn wèrè tó kó tira wọ́n ti kọ́kọ́ fi ẹ̀mí èèyàn kan wọ́n ti fi ṣètùtù wọ́n ti lu ọba Ọ̀yọ́ tún yípa orí kí bá wọn sọ sí because I respect you so much pẹ̀lú gbogbo nǹkan tí mo gbọ́ nípa kábíyèsí sọdẹ́lẹ̀ ó dẹ̀ dé ẹni òkùnkùn ó dẹ̀ bọ́ ìhámọ́ra Ọlọ́run tó wà lára ẹ̀ ó dẹ̀ gbé dànù ó dẹ̀ lọ gbé ti Sátánì ó wá di irinṣẹ́ Sátánì ó wá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ alálẹ̀ Yorùbá máa pa gbogbo ẹni bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ èmi ò ṣépè fọ́ba o ṣùgbọ́n gbogbo ẹni bá ti fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ nítorí ohun tó wà nílẹ̀ ní ìlú Yorùbá ń sìn kì í ṣe rádaràdá tá à ń jókòó tì ló yẹ ká jókòó tì wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúngùn ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ìwọ tún wá gbégbá àtàdé o tún wá dákun ó wá di yam pẹpẹ skataskata ọwọ́ adẹgbẹrù rẹ kò máa lọ enough tó bá ti lè ṣàtúnṣe ó ti tó gbẹrù ẹ kò máa lọ ohun tó wà nílẹ̀ Yorùbá ti tó gẹ́ má tún bá wa dákun ṣòwò ayé wa nílẹ̀ Yorùbá má dákun ọ̀rọ̀ wàhálà ilẹ̀ Yorùbá
jẹ́ ká lè pa ọkàn pọ̀ ká lè focus láti wá bá ṣe máa wá solution tí yà òfin ní jẹ ìran Yorùbá mọ́ kì í ṣe ní ìjà ọ̀la ìjà ọ̀túnla ìjà kì í ṣe àwọn AI olórí burúkú tó máa bàyàn ní inú jẹ́ la máa rí lórí social media níwájú olóhùn àtẹ̀yàn mo ṣẹ̀ṣẹ̀ ló send àwọn jáde ni mo ń jẹ olówó lèyàn kọ́kọ́ ju fídíò yẹn sí mi lọ bá pè mí pé Ladyk wo fídíò tí mo ṣe wàláì mo ju síbi oúnjẹ lẹ́ni pé yé irú kí lélẹ̀ kí ọmọ òfò kọ́ kó dẹ̀ jòkó síbi kan kó dẹ̀ ṣe irú AI burúkú fún Ooni of Ife all in the name of pé o fẹ́ pay loyalty sí ọwọ́ adé tó jẹ́ pé lórí burúkú gbogbo èyí tẹ̀ ń jà fún yìí gbogbo èyí wèrè tẹ̀sọ̀gá yìí di speaker tẹ́ ń pa owó ìtọ́jú lórí ọ̀rọ̀ àwọn ọba méjèèjì lórí social media ọwọ́ adé tí ẹ̀ tó súnmọ́ ọwọ́ adé tí ẹ̀ lè rí ọwọ́ adé tí ọ̀rọ̀ yálà ìjàmbá bá ńlá kò yé níṣẹ́ ọwọ́ adé táyé ti mú yes táyé ti yé fojoojúmọ́ bàjẹ́ nínú Nàìjíríà òun lè ń play loyalty orí burúkú sí lẹ wá wò bí yẹn lè fi ti yín kó bẹ́ẹ̀ lómi tó bá dá gbáwó ní Nàìjíríà lẹ́nu blue passport lọ ìwọ adé máa fi kúrò Nàìjíríà kò ní lo green passport ẹ̀yin olórí burúkú ẹni ègbé blue ló máa fi lọ tó bá dá gbáwó ní Nàìjíríà sí international passport tó gbá ski lọ ní Of Ife náà máa fi lọ ṣé yẹn ò ti tó kí iye wa kó sí wípé àwọn bàbá méjèèjì yìí wọ́n ti jẹ wọ́n ti yó àwa ní ká mọ ẹni tá ń ṣe àwa ní ká má bára wa jà táwọn bàbá méjèèjì bá ti ń ṣe fàmí ìfà ẹ ṣe ló yẹ ká ṣe bí pé àrí wọn ká gbójú wa sẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé kí ni ìyà ń jẹ ìran Yorùbá àtijọ́ tó ti ń pa ọba tó ti ń pa ìjòyè ọba mélòó lẹ́yìn tó dìde tó bọ́ síta tó wá give speech pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì pípa tó ń pa àwọn èèyàn yìí ti tó gẹ̀ wọ́n ń fi ẹ̀mí wá ń gbowó ní asọ́gọ̀ọ̀kì àbẹ́ mọ̀ wípé sálárì tó ń sọ fún gbogbo àwọn ọba yìí òbítíbitì owó tí federal government sọ fún àtọ́ní Of Ife àti Ọ̀jájá owó ẹ̀mí èmi àti yín ló ń gbà tẹ́ ẹ̀ mọ̀ àbáwa kọ́ lọ́jọba lé lórí ṣọba Yíbò ni wọ́n ṣọba Fúlàní ni wọ́n ṣe báwa lọ́jọba lé lórí owó ẹ̀mí wa ló ń gbà òun ló fà tó fi jẹ́ pé wọ́n jẹ dòdò wọn ò lè sọ dòdò wọn ò lè bọ́ síta kó fèsì Fúlàní tààràtà àbí fèsì federal government wípé enough is enough ẹ wo àwọn màyé tìyálà tí wọ́n bá mú Fúlàní kan lé nísìn wípé kidnap àbọ̀ ṣe kíní kan ẹ jẹ́ bá mi double tap ẹ bá mi share ètò yìí ẹ bá mi tap ẹ̀yin ti TikTok ẹ jọ̀ọ́ ẹ bá mi tap mo sọ fún yín pé tẹ́ bá ti bú mi ọwọ́ adé ni máa lọ fún ẹ̀yin ní kọ́kọ́ lẹ lọ́wọ́ adé àjọ níní èmi ò wá jẹ dòdò débi tí mi ò lè sọ òdodo ṣọ́rí wọn tó pè mí ní kíní kan DSS tó lórí burúkú níyà tó bí ẹ lọ́mọ àti gbogbo ọmọ tó tarẹ̀ jáde tálálẹ̀ máa bá mi mẹ̀jẹ̀ wọn ṣíkí àdàbí tí ó bá ṣe kílẹ̀ yóò bá dá ni mò ń jà fún tó bá jẹ́ mò ń jà láti gbowó lọ́wọ́ Ọ̀jájá àbí gbowó lọ́wọ́ ni àbí gbowó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ lókù ṣùgbọ́n tí mi ò fi yẹn ṣe tó jẹ́ wípé kí ilẹ̀ Yorùbá túbà kó túṣẹ kí àlàáfíà kó tún wa láyọ̀ káyé fira wa ṣẹ̀ sí mọ́ ọba mélòó ló ṣe ẹ̀sìn ṣe ẹlẹ́yà bí ọba ilẹ̀ Yorùbá ìbéèrè tí mo béèrè kò sẹ́ni tó yá sà kan ṣùgbọ́n lórí burúkú ẹ̀ lè sọ wípé yálà yẹ̀ wọ́n lórí burúkú DSS bọ̀ wá gbé gbòós èmi gan ti sọ bóyá òṣẹ̀ṣẹ̀ dé ni pé mi ò rọ́gún iṣẹ́ ọwọ́ adé kó competition against kọ́dá mi padà sí Nàìjíríà wo Nàìjíríà gan ń dùn ó gbọ́ ó ń dùn bàjẹ́ ṣọ́rí tí bá padà sí Nàìjíríà lẹ́nìí ọlọ́wọ́ ní kẹ́kẹ́ mi ríwẹ́ o but mẹ́rin tí bá padà sí Nàìjíríà lẹ́nìí wàhálà ìmáà ní freedom dùgbà tí mo wà Nàìjíríà lọ because màá jẹ́ kó yé gbogbo yín wípé mo ti kọ̀ràn mo sign ó gbọ́ wẹ́ẹ̀lì tó bá sọ pé yóò sign ó kọ̀ràn ṣọ́rí wà tí màá máa wù fún yín Nàìjíríà yẹn ìwà wèrè gidi ni màá máa wù fún yín màá lọ léwájú ọba báyìí màá kígbe olè lé lórí màá lọ lé ìjòyè màá kígbe olè lé lórí ẹ gbé mi dán wàásù yín wàláì ẹ wá mọ̀ wípé ẹ ti ṣìṣe ó dà pé ẹ mọ̀ mí tí bá ṣó yín ní second side mi ẹ mọ̀ pé mi ò nice tó bá kọ kéèyàn deal pẹ̀lú gbogbo ẹ̀yin olórí burúkú tẹ wà nínú Nàìjíríà yìí màá deal pẹ̀lú yín badly màá deal pẹ̀lú yín ara yín akọ̀ kí náà ní ṣe fún yín olórí burúkú wèrè tó pèrè ní Kàsímù Àdìgún kò ní dá fún generation ẹ ẹjọ́ ẹlẹ́jọ́ lóbi kú sí ọ̀rọ̀ ni ló máa pa gbogbo generation ẹ ọ̀rọ̀ ni ló máa pa gbogbo ẹ̀yin olórí burúkú tẹ wà lọ́yọ̀ọ́ ọ̀rọ̀ ni Of Ife ló máa pa gbogbo yín gbogbo ẹ̀yin aṣiwèrè tẹ wà nílùú Ọ̀yọ́ kí náà ni Of Ife ṣe mo bí yín ẹ fún mi ní ẹ̀ṣẹ̀ tí Ooni Of Ife ṣẹ̀ ẹ fún mi nǹkan tó ṣe fún Aláàfin yín
tó gbé gbà pọ́njú igbá wàhálà igbá dààmú wá ẹ ti ṣe èrè ẹ má jẹ́ sọ̀rọ̀ ẹ rọra jẹ́ kí ọmọ yín mọ́ sàbíjẹ́ létè tí o ẹ jẹ́ ọmọ yín mọ́ sàbíjẹ́ létè tí o ẹ má kọ́mẹ́ǹtì aburú o you kọ́mẹ́ǹtì ọba go collect ẹ gbọ́ ọwọ́ adé go collect ẹ rí mi kí wá ṣe wé lè fún rí olórí burúkú fídíò tí mo rí ọmọ òṣì tó ṣe fídíò òun ló gbé mi wá so ìbéèrè tí ó fàjà ẹ fún mi ní ẹ̀ṣẹ̀ tí Ooni of Ife ṣe Aláàfin Ọ̀yọ́ ẹ tẹ́ bá ti lè sọ síta wàláì máa wá sórí live show máa wá máa sunkún báyìí máa wá máa bẹ Ooni of Ife máa ní kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní kúrọ̀bù ẹ̀ máa tún ṣe newspaper máa wá fi bẹ Aláàfin Ọ̀yọ́ máa tún ṣe newspaper ó dà pé ẹ mọ̀ pé tí bá fẹ́ gbé kan sí newspaper léni ìkáwọ́ mi ló wà ìní kúrò Canada ẹ̀ newspaper Naija máa gbé fún mi newspaper Naija máa gbé fún mi newspaper mẹ́ta ló ṣì wà ní ìkáwọ́ mi tí bá fẹ́ gbé nǹkan sí máa gbé sí fúnra mi báyìí máa ṣe fídíò ara mi báyìí máa dẹ̀ lọ gbé sórí àwọn news yẹn máa ló yẹ bá mi gbé síbẹ̀ àti TV o àti paper o wọ́n á gbé síta tí máa dẹ̀ máa sunkún báyìí tí màmá ní gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ Mèsì ẹ dáríjì mi ò mọ̀ wípé Ọ̀ọ̀ni ṣe nǹkan tó tó yìí f'Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ fi fẹ́ kó gun omi ṣùgbọ́n láìsí ìyẹn tẹ́ bá wá fún mi ọwọ́ adé máa collect tẹ́ bá bú mi ọwọ́ adé ni máa face mi ò ní nǹkan tí mo fẹ́ lose ẹ gbọ́ mi ò ní ọ̀wọ́ ló máa kọ ìtàn burúkú sílẹ̀ fún yín lọ́yọ̀ọ́ táyé ìyá wa padà bàjẹ́ tó máa ṣámálámálá nílùú Ọ̀yọ́ yẹn ọ̀wọ́ adé akọ ọ̀kọ́ kúkọ sílẹ̀ fún yín ṣe lórí yín burú ni ẹni bá fẹ́ dá sétò ẹ pè wọlé kò ní yẹ yín ẹ̀yẹ ní bí òṣì ẹ wo orú fídíò burúkú yìí ẹ̀yin náà tún bá mi wo fídíò yìí ẹ bá wo. ẹja lákòókè ló ti dá wọn jàkiri wọn ti wọn náà ti fún Aláàfin lé olóyè ọba lẹ́nu ìgbà náà ń dábùkù rẹ̀ wọn náà jẹ́ ní àbùkù òkúrú sì gbọdọ̀. ẹ káàbọ̀ sí orí ìkànnì wa ẹ wò ó tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wá sórí ìkànnì yìí lákọ̀ọ́kọ́ náà ṣe rí fídíò ìyá máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí gbogbo awuyewuye tó ń lọ káàkiri tí a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n nínú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni wọ́n tú ń bẹ̀ tá ò tí ì gbọ́ tá ò dẹ̀ tí ì mọ̀ lórí ìkànnì yẹn ẹ máa rí òtítọ́ àti òkodoro ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tá ò bá ti rí àwa kì í sọ ìta bá sọ gan-an a ó ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé tó ti tọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé àwọn wá sórí ìkànnì fún ìyẹn lólùfẹ́ wa láti máa jẹ ìbálòpọ̀ gbogbo ṣe mọ̀ ìwọ́n tó bá ti subscribe yá subscribe a máa fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ jẹ́ ká sojú abẹ́ kù. ṣáì náà ti rí olórí burúkú Akíìmù ọmọ òṣì ọmọ òfò ọmọ àdánù olórí burúkú oníwọ̀n Nàìjíríà Boko Haram kí gírábà jẹ́ lọ́wọ́ kọ́mẹ́ǹtì ẹ̀ wá ó fẹ́ ṣorí burúkú tiẹ̀ ni má wọrí Akíìmù yẹn dàbò ti rí kọ́mẹ́ǹtì ẹ̀ ẹ̀yìn èèyàn ara àwọn Boko Haram tó ń pa wọ́n Nàìjíríà rẹ̀ ṣe ti rí Akíìmù Àdìgún Boko Haram ni o tẹ́rọ́rìsì ni o kidnapper ni o rapist ni o Akíìmù Àdìgún ẹ jẹ́ lọ wò bí a máa rí fọ́tò ẹ̀ lórí péjì ẹ̀ Boko Haram ni terrorist lẹ́yìn tẹ́ bá fẹ́ dá sétò ẹ pè wọlé ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sétò ojú òpó ṣí sílẹ̀ tó bá jẹ́ wípé irú fídíò ó da ó bójú mu ẹ pè wọlé kẹ́ wá sọ sọ́rọ̀ tó wà nílẹ̀. olórí burúkú Kasimu ọmọ àlè Kasimu aláyébàjẹ́ Kasimu ọmọ wọn kíro Kasimu onífẹ́ kàkà ti sọnù hello caller ẹ káàbọ̀ sórí ètò mi ìwéèrè ẹ káàbọ̀ sórí ètò hello ṣe fẹ́ dá sétò ni. bẹ́ẹ̀ ni mo fẹ́ dá sí. ó yá àgbọ̀ yìí sà ẹ bá gbóhùn sókè. ẹ kọ́ bomi sùúrù mu náà ó bẹ̀yìn ẹ ní sùúrù ẹ má jẹ́ kí wọ́n jẹ́ kí bíbí yín raise up ẹjọ́. bíbí mi ò tiẹ̀ lè raise up yálàyà wọn ló máa sú tọ́ba wọn ló máa raise up. ẹ mọ̀ pé ó ti pẹ́ dá tí wọ́n ń fa gbàgbọ́s papọ̀ ẹ ọkọ̀ calm down ẹ jẹ́ ká wá bọ́ sí the main point because these people wọ́n á kàn jẹ́ kí. bí ìyá àkáǹtì olórí burúkú ẹ máa sọ̀rọ̀ yín kọ́là.
wọ́n jẹ́ kí àwọn èèyàn máa sọkúsọ sí nǹkan tí ó yẹ ká ṣe. A lot was happening in that ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀ these days. Wọn ò rí yẹn rò bí ọ̀dọ́ ṣe ń kú lóríṣiríṣi. Àwọn olùlọ́ṣì. Bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé, wọn ò rí yẹn rò. Sorry to say my brother, tẹ́ bá ń gbọ́ mi torí mi ìfẹ́ sọ̀rọ̀ jù sí tẹ́ bá sọ̀rọ̀. Ìpín ni wọ́n máa ń kọ́ fi tẹ́lẹ̀ program wọn ní àwọn ju bàbá gbogbo wa lọ. Ẹni ẹ wo bíbá ìsà ẹrí show tí mo wá ṣe lénìí. Anybody tó bá ti ṣe show gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ṣe rí lórí show tí mo wá ṣe lénìí. Anybody tó bá ti ṣe show tó bá ti lè ta sí mi ẹgbẹ́jù sí mi. Ẹni bá lóhun mọ ìpè iṣẹ́ mi wá sọ fún wípé ó pọ̀ ńlẹ̀ arẹ́pẹ́ iyọ̀ ni mí. Màá wọlé pè tí ẹ gidi màá fún ẹ jẹ. Mo gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín. Olórí burúkú ni wọ́n. Olórí burúkú ni wọ́n. Kí wọ́n ní sùúrù. Bí wọ́n jẹ́ ká fi ìfẹ́ tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ because tá a bá fi ìfẹ́ tó kíní program kan tí mo tún gbọ́. Ó ní fẹ́ kàkà tí mi rí. Wọ́n láwọn pípù yìí ti sún méjìlé. Wọ́n náà ti wà ní sáìdì ọ̀nà ẹ̀mí ìmúrúkọ ibi tán dárúkọ wípé wọ́n ti fẹ́ súnmọ́ fẹ̀. Wọ́n ti parí tí wọ́n fẹ́ parí nínú kan wọ́n bọ́ sí ìlú kan from one place to another. Nítorí káwọn ọba yìí ò sọ Ìgbòho jẹ́ sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ ó ní kí wọ́n gbé security fún ó ní kán fún ní agbára kán fún ní báwo máa ṣe pè é kán jẹ́ káwọn lè rìn yan fanda káwọn lè kojú àwọn people yìí. Ìjà kọ́ ni the next thing for us to be fighting. Àwọn méjèèjì tẹ̀ ń wò tá a pè lọ́ba wa yìí next thing kọ́ ni eléyìí o ẹ jẹ́ ká find solution sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o ẹ jẹ́ ká gbogbo ilé ẹ̀kọ́ ní ìjà ẹ jẹ́ ká create ìfẹ́ láàrin àwọn méjèèjì tí a bá lè rí ìfẹ́ tí ọba wa lè sí ìfẹ́ bóyá kún kálukú dúró lórí ọwọ́ ẹ̀ káwọn lè jẹ́ kí ilẹ̀ Yorùbá kó wà láàáfíà. Àgbọ̀n nílẹ̀ Haúsá pé ọba àwọn ọmọ ilẹ̀ Haúsá wọn gbé ọba wọn síta wọ́n pariwo lé lórí wọ́n disrespect yẹ. Ada fún yín. Onílẹ̀ Ìgbò wípé wọ́n sọ wípé èmi mo jù ẹ́ lèmi ó ṣe ní àwa Yorùbá nìkan ṣé ní òsì lásìkò ọmọ àbáwò ló ṣe máa ní ṣé ní òsì lára wa ni. Bá a ṣe ń pa náà kan nìkan lójoojúmọ́ bẹ́ẹ̀ bá ti pa náà kan èmi àtúndìde ẹ pa náà kan èmi àtúndìde lójoojúmọ́ ni. Ẹjọ́ ká mọ́ tàrí ṣe ìjọba òkè ọ̀rẹ́ wá ní gbogbo nǹkan tó wọ́n wá ní gbogbo nǹkan tó wọ́n kàn pa àwọn èèyàn wọn kò sí nǹkan tó kàn wọ́n. Èèyàn mi ẹjọ́ gbogbo eléyìí ti pọ̀ jù everyday wà gbọ́ pọ́n kú lónìí wọ́n kú lọ́la wọ́n ò jẹ́ ní gbé kò sí lórí news. Àwọn méjèèjì ta lè lọ sábà náà rè ẹtú wá kan tún create ìjà sáré ẹ̀yìn méjèèjì náà ẹ̀yìn náà tún jà. Anyway kò sí nǹkan tá a fẹ́ sọ ọlọ́wà bá wa ṣe ṣá because I don't really understand. Ẹ ṣé gan ni ẹ ṣeun Kọ́lá ṣe rí ọ̀rọ̀ yìí bá má dùn mí mo ti wo sàkún ọ̀rọ̀ yìí láti gbà àwọn nǹkan tó jẹ́ kó dùn mí máa sọ. Àkọ́kọ́ nígbà tí ọwọ́ wàhálà ọwọ́ ọ̀jọ̀gbọ̀n ọwọ́ ogun tó ń pè lọ́wọ́ adé nígbà tó jọba tí mo ti rí ọwọ́ tí gbogbo kìíní ìfẹ́ gbé èmi personally mo bọ́ síta mo wá ṣe live program mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé ẹjọ́ ìyọba yìí ibi tọ́rọ̀ yìí máa yọrí sí kò ní dáa ẹ tètè bá wa wá láàfíà. Àwọn èèyàn dẹ̀ wọnú inbox mi wá ẹ̀rí wà o wọ́n dẹ̀ ń ṣẹ́ ìpè fọ́ta mi ibi tẹ́ máa ti mọ̀ pé àwọn olórí burúkú làwọn ọmọ Ọ̀yọ́ mi sẹ́ǹtì àwọn ọmọ Ifẹ̀ náà àwọn ọmọ Ọ̀yọ́ dẹ̀ wọnú inbox mi wá wọ́n dẹ̀ ń pè mí wọ́n send message wọ́n send voice message wọ́n dẹ̀ ṣépè pa àwọn bàbá tọ̀tá mi jẹ́ wípé àfi kí Ooni of Ife àti Alaafin Ọ̀yọ́ kọjọ máa jà lọ wípé tí mo bá try láti measure wípé mo fẹ́ máa fojoojúmọ́ bọ́ta wá ṣe show kí n kọ́ fún peace àwọn máa bà tọ̀tá mi jẹ́ èpè burúkú mo kúkú gbá sórí social media àwọn tí Ifẹ̀ náà tún pè mí pé Ladyk Ọ̀yọ́ àti Ifẹ̀ ò lè ṣe tí ó bá ṣe pé lórí burúkú lẹ́yìn tẹ́ ń pèpè yẹn kí ló ṣẹlẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tó wà ńbẹ̀ kí ni nǹkan tó wà ńbẹ̀ tí Ọ̀yọ́ àti Ifẹ̀ ò ṣe lè ṣe ṣó lórí burúkú nìyẹn náà ṣé Fúlàní àti Yorùbá ni Ọ̀yọ́ àti Ifẹ̀ ni tẹ́ máa fi níwọ̀n ò lè ṣe tí láwọn wèrè tí wọ́n jẹ́ ká rí Yorùbá nation gbà Ọ̀yọ́ àti Ifẹ̀ ni ò jẹ́ rí Yorùbá nation gbà àwọn ọmọ Ọ̀yọ́ àtàwọn ọmọ Ifẹ̀ níbi tí máa padà end up program èmi sí nìyẹn ẹ̀yin lẹ jẹ́ ká rí Yorùbá nation gbà Ọlọ́run ò sì ní fèrè fún yín because mi mo reason tó yọ máa lówó lè bá fẹ́ ṣe Ifẹ̀ máa lówó lè bá yọ ṣe
mo wá ṣe program yẹn mo wá play gbogbo àwọn voice note yẹn pé wà ọ̀pọ̀ voice note táwọn yẹn dẹ̀ fi ń lérí mọ́ mi. Number 1 ìwọ tó wá bá mi kó fẹ́ bògùn jẹ́ lára mi o ti mọ́fo torí èmi èyí ṣoògùn. Jésù ni mo gbójúlé kò dẹ̀ lè dàbí kò lè fi mí sílẹ̀ fẹ́ yìí ológun ayé. Ọwọ́ adé má jẹ́ kí n lọ fún àwọn oníṣẹ̀ṣe má jẹ́ ń ṣẹ̀wọ́ torí tí bá jáde fún ẹ tán ẹlẹ́wù ẹ̀tù tí bá jáde fún ẹ tán àwọn oníṣẹ̀ṣe máa fẹ́ kọjá ẹnu sọ́dọ̀ wọn náà kò dé dá. So ọwọ́ adé lọ ṣọ́ra ẹ lọ pé àwọn ajádìgbòlúgí ẹ ọwọ́ ogun ọwọ́ jọ̀gbọ̀n ọwọ́ wàhálà. Hello caller. Hello. Ẹ káàbọ̀ sórí ètò sir. Ladyk ẹ kúrọ̀lẹ́ kálẹ́ o. Yes sir. Bọ̀dẹ̀ kí gbogbo àwọn ọmọ Yorùbá náà tó wà lórí ètò wa fún ètò. Gbogbo wa là ń gbọ́ yín sir. Àdẹ̀kú kó lè dá o. Yes sir. Yọ lọ gbé ẹ̀pì. But I really appreciate gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ Yorùbá. Ẹ ṣé. Àdẹ̀mọ̀ iná tẹ̀ tí fojú wì lórí ọ̀rọ̀ Yorùbá kó lè dá. Bó ti jẹ́ pé Yorùbá jẹ́ àwọn ìran kan jẹ́ pé wọn kì í yíyàn fún iṣẹ́ nǹkan tí Yorùbá ṣe. But kì í ṣe gbogbo àná ní àmọ́ ṣáìdá. Ṣé ẹ understand? Àgbọ́yé sir. Àkó ètò Yorùbá. Ètò yìí náà ìdíje ìṣèbí nínú gẹ́gẹ́ bí ẹnìkan náà bí first palace sọ ni. Ṣé ẹ understand? Ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ kò jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ ìbànújẹ́ fún ìran Yorùbá. Because ìran Yorùbá jẹ́ ìran kan kì í ṣe àìṣe ìrọ̀lẹ́ pé a ní àkójúdi àbí a máa ń ní tẹnifọ̀ fún àgbà. À ń gbọ́ yín kọ́lá ẹ̀ máa sọ̀rọ̀ yín mò ń kí mọ́mì mi tọ́ wọlé ni. Okay, so ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ kò jẹ́ kó jẹ́ ìbànújẹ́ ọkọ̀ fún gbogbo ìran Yorùbá. Ó ní nǹkan tí à ń bá lọ́wọ́ wọn. Kí n dárúkọ mi náà orúkọ mi ní Michael láti United Kingdom. So ọmọ Ìjẹ̀bú ni èmi. Ṣé understand? Àgbọ́yé. So ó kàn jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ because nílẹ̀ Ìjẹ̀bú a ti sọ pé a recognize Aláàfin Ọ̀yọ́ bàbá náà jẹ́. So ó ní ìṣàjẹrẹ ó dẹ̀ jẹ́ ọba tó jẹ́ pé Ọlọ́run fi jíìkì wá lẹ̀ Yorùbá ń sìn. Yàtọ̀ sí pé ká gbàgbé ìjà àgbà kíní kan àwọn ètò tí ò ràn ìran Yorùbá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá sì kì í ṣe ẹ̀mí jù ẹ lọ ìwọ ojú mi lẹ́ẹ̀ kí kábíyèsí Ọọ̀ni of Ife gbé wọlé. Ṣé understand? Ìgbà tí wọ́n ti ẹ̀ wọlé ló wá ní kọ́ ló gbé wọlé Aláàfin ni. So inú wa ṣe dùn pé ẹ tó ti jẹ́ pé ẹ tó wọlé tí wọ́n fi jọba pé ẹ tó ti lọ sí òkè òkun ẹ mọ̀ tó ti wà expose. So but ìgbà tí wọ́n dé ọwọ́ tó gbé wọlé yẹn kì í ṣe kan tí ó dùn mọ́ gbogbo ìran Yorùbá. Tòbíọ́ náà kò sí nǹkan tá a lè ṣe náà pé kábí Aláàfin pé ọ̀rọ̀ ìjà tó ń jà yẹn àgbà tó jà yẹn kì í ṣe kan tó lè rọ ilẹ̀ Yorùbá lọ́wọ́. Bàbá jùlọ ọ̀tá ló máa ní ní orí social media orí ayé ti di orí ó ti yàtọ̀ sí ayé ìgbà àtijọ́ pé kò sí social media kò tẹ́ tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ nǹkan tó bá wá ṣe. Ẹ understand? Ẹ ṣé gan ni kọ́là ẹ ṣé gan ni. Ẹ kàn lè bá wa pè wọ́n ṣàkíyèsí kán jọ kán change kán yé padà gidi. Ìkọ́ tó lè rẹ̀ because ìkọ́ tó ṣẹlẹ̀ Yorùbá ti ju gbogbo nǹkan táwọn Ọ̀yọ́ ń gbé Ọ̀yọ́ jèmí jù ní ọ̀ní òjì mi lọ. And then kí dẹ̀ tó nǹkan àwọn Yorùbá sì ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé ipò tí ẹ̀kọ́ gbé because irú àwọn tó ṣe fídíò tẹ post lórí tó wà lórí péjì yìí sì tó ń sọ̀rọ̀ sí tó ń sọ pé ọ̀tẹ̀dá ti yá wèrè. Ó jẹ́ nǹkan tó báyàn lẹ́rù ó jẹ́ nǹkan tó. Àní mo rí fídíò iṣẹ́ mo rí fídíò ìmọ̀ ń jẹun lọ́wọ́ lèèyàn kan jù sí mi lẹ́yìn ẹni Ladyk mo ju fídíò kan sí ẹ̀ sí mo ní fídíò wo nìyẹn ọ́ ní wo fídíò yẹn mo pariwo ní pé kí lẹ lẹ́yìn kí la gbé kí la jù lẹ́nu ọmọ Yorùbá. Lọ́mọ Yorùbá tí ó dídí Ọọ̀ni of Ife ó kù díẹ̀ káàtó. kọ́mọ kó wá wò sùsù kó sọ ẹ ṣe gan ni kọ́là ẹ ṣe àdúpẹ́ kọ́mọ kó wò sùsù kó máa sọ wípé Ọ̀jájá ọ̀tá ẹ̀ ti ya wèrè kó máa sọ pé ó ti ya wèrè kó máa sọ àwọn ọ̀rọ̀ burúkú bẹ́yẹn bí ó ṣọmọ fẹ̀nà and you want me to be happy kí wọ́n máa sọ̀pọ́tì orí burúkú tẹ̀yọ ọmọ Ọ̀yọ́ ń ṣe torí mo jọ́mọ Ọ̀yọ́ kò ní kúlù fún yín who Ọ̀yọ́ help tálẹ̀ help tálẹ̀ gbìn tálẹ̀ ràn lọ́wọ́ ẹ̀ mọ ìyàwó tó pa ní Ìbàràpá ni ẹ̀ mọ ìyàwó tó ń pa kiri ní gbogbo Ọ̀yọ́ state ni who na help tí màá máa ní pòkè o because I'm from Ọ̀yọ́ o when you people were doing bad thing I have to support you people àbí mo ti support yín ni orí ń ta yín ọwọ́ adé go and tie
your dogs. Tie them. Tell them to close their mouth. Kábíyèsí Ọ̀wádé ẹ lọ pé Ààrẹ Almoruf kí Ààrẹ Almoruf lọ pé gbogbo àwọn tó máa pè kí wọ́n stop kínní tí ó dá mi lójú pé tí wọ́n bá stop ẹ̀ within just 1 month àlàáfíà máa jọba nílẹ̀ Yorùbá. Àlàáfíà máa jọba nílẹ̀ Yorùbá. Ẹ ló kọ́ là ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú iṣẹ́ ìyá mi, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ètò. Ẹ sà. Mo fẹ́ dá sí ètò díẹ̀ kí o. À ń gbọ́ yín sà. Nǹkan tí mo tẹ̀ fẹ́ sọ ni pé ṣé rí ìjà tó ń jà yìí tó ń bá Ọọ̀ni fà yìí ẹ rí pé Ọọ̀ni kàn dákẹ́ ni. Nígbà tí èèyàn bá dákẹ́ tẹ́nìkan dẹ̀ ń bẹ̀ sí ń jamla káàkiri ẹ mọ̀ pé Bíbélì sọ pé ó ní ká dá wèrè lóhùn gẹ́gẹ́ bí ká dá sí wèrè lóhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni. Pé Ọọ̀ni ò sọ anything dẹ́ nípa ọ̀rọ̀ yóò fẹ́ pé àwọn gẹ́gẹ́ ló dà pé wọ́n dí wọn lọ́wọ́ láti gba Yorùbá nation. A máa gbà á kò sí nǹkan tó lè ṣe kò sí ẹnìkan ìdí afẹ́fẹ́ dúró a máa gbà á. Nǹkan tí mo wá gbà tí mo jùmọ̀ ẹ̀ pé jẹ́ àìsàn ìlú Ọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ mo tún sọ àìsàn wọn ni pé ẹ̀sìn kan wà tó gbilẹ̀ ń bẹ̀ ẹ̀sìn yẹn wàhálà náà máa fi ń fà ní gbogbo àgbáyé ní tó ń dà wọ́n láàmú nìyẹn ẹ̀sìn yẹn láìkì ìjà púpọ̀ mi ní dárúkọ ẹ̀sìn yẹn bẹ̀tù wọ́n mọ̀ ẹ̀sìn yẹn ó láìkì ìjà káàkiri níbi tó bá wà kò sí orílẹ̀-èdè tó wà tó à máa jà kò sí orílẹ̀-èdè tó ti ń darí tó à máa jà tá bá fẹ́ travel kó Nàìjíríà báyìí wọ́n ń travel wọ́n sá lọ sí UK wọ́n sá lọ sí Canada wọ́n sá lọ sí America wọ́n lè sá lọ sí orílẹ̀-èdè tiwọn torí pé ìjà ló kún bẹ̀ báyìí fún ìdí eléyìí gbogbo ìjà tẹ̀lé ń jà yẹn nǹkan tó tún yẹ ká máa jà ni pé wọ́n wo pé Ifẹ̀ kéré ìyẹn ní ìlú ni o pé bóyá Ìbàdàn tóbi bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé wípé ọmọ lè gbinlẹ̀ ju bàbá ṣùgbọ́n bàbá ni bàbá máa ń jẹ́ ẹni abábá lábà ni bàbá bẹ́ẹ̀ ni Yorùbá wí kò dẹ̀ sẹ́ni tó wà ní Yorùbá tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ Yorùbá ló ń ṣàn lára ẹ̀ tí ò bá ti jẹ́ ti ìbàrìbá ó gbọ́dọ̀ máa hùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí torí ọmọlúwàbí ọmọ Odùduwà làwa àwa tá a bí mẹ́wàá ni wá à ń sọ ọmọ jàgídíjà gan ẹ kú ètò Ọlọ́run àyìn lọ́wọ́ mọ̀ ẹ ṣe ẹ tó bá bẹ̀ fẹ́. Ẹ má bínú ẹ sì lè pè wọlé padà ẹ bá mi double tap ètò yìí ẹ bá mi fi ayé àwọn ọmọ àlè Ọ̀yọ́ ẹ bá fi ayé wọn tap ẹ̀yin ti Facebook ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi pèrò sọ́pọ̀ ẹ jẹ́ kó débi tó yẹ kó dé kó dòdò gbogbo àwọn t'Ọ̀yọ́ ìbáwò yìí kéwì fún mi wàhálà ìtẹ́ bá kéwì fún mi màá tún wá play màá tún wá fi tajà màá wá gara mo ẹ máa ṣe nì tí màá jó sí fún ara mi màá ṣó sí tẹ bá ṣe ṣó tẹ bá bú mi wàhálà àfi tí màá rí ṣó yẹn màá gbé wá sórí YouTube mi màá download ẹ màá edit ẹ màá wá fi yín pa $5 lórí YouTube mi ká lè mọ̀ pé mo sign gan o mi ò rányàn o èmi ò ní ẹ má ṣe ṣó fún mi o ẹ ṣe ṣó tẹ́ bá ṣe ṣó fún mi kò ní dá fún yín mo tún fẹ́ pèsè fún yín ẹ bọ́ta ẹ ṣe ṣó fún mi ẹ fún mi ṣó ṣe ẹ fún mi ṣó ṣe ẹ fún mi content ṣe lórí yín burú ni ẹ fún mi ní content ẹ ṣe ṣó fún mi káyé yín wá ṣá málámálá kó wá ṣá tó finally sí mi lọ́wọ́ ẹ káàbọ̀ sórí ètò kọ́là ètò nìyẹn ẹ sún ètò ẹ fi ń wò wá ìjọba à ń gbọ́ yín mà àti slow ẹ kú ètò ètò nìyẹn ẹ kú ètò ẹ ṣe o ẹ ṣe ẹ kú àtúnṣe ilẹ̀ Odùduwà wa yóò kú ní ìbàjẹ́ àṣẹ ìdúbà rẹ̀ mọ̀rúfù ló fẹ́ bàjẹ́ Ọlọ́run ò dẹ̀ ní gbà fún nítorí pé àjẹké lánàá ọmọ kú lẹ́nu ìṣàìmọ̀ pàjẹ́ tó ké lánàá ọjẹ́ àti ìkófánlẹ̀ Ifá ṣe jẹ́jẹ́ wa lájókòó wa mọ̀rúfù ló kó ogun ja Ilé Ifẹ̀ mọ̀rúfù tó wà ní Maryland òun ló ń kógun pa ọmọ Oòduà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rí àdèmọ̀ pọ́ùn náà ti lọ kọ́ ọmọ ogun jọ tó fẹ́ jagun tó fẹ́ fèsì wa torí gbogbo ọ̀sán tá a ti gbọ́ nípa àwọn Ọ̀yọ́ yìí ò dára wọn náà ni wọ́n sáì ni wọ́n tà àwọn funfun lọ́tà wá lẹ́rú lọ́wọ́ ń pẹ́lá wọn lọ́yọ̀ọ́ empire ọ̀tá empire nígbà tẹ empire tó lọ́yọ̀ọ́ empire yìí ta ló hẹ̀pù kí ló jẹ́ ọ̀tá empire mọ̀rúfù iná nígbà ayé bàbá wa Aláàfin Adéyẹmí òpin gbọ́ gbogbo kan tó ṣẹlẹ̀ láàfin Adéyẹmí ló lọ
ló sọ fún gbogbo àgbáyé. Nígbà tí mo ti rí ní ìtìrì bẹ́ẹ̀rì, gbogbo iṣẹ́ tó yẹ kí ìyàwó ẹ̀ máa ṣe òun ló ń ṣe. Ó dàgbà pé ó ń ṣèké. Iṣẹ́ ò ká rárá. Májámájá tó pẹ̀lẹ́ lọ́lọ́pàá. Májámájá àlọ́ òyìnbó tó pẹ̀lẹ́ lọ́lọ́pàá tó lóhun mínísírì. Àrùn kọ̀ọ̀kan dẹ̀ ń sọ pàyẹ pé ẹ jẹ́wọ́ nǹkan tẹ̀ ń ṣe yìí. Ẹ jẹ́wọ́ ìdúró ọ̀tírọ́. Mo gbẹ́ pẹ́. Wọ́n ní kẹ́ dáwọ́ ìdúró kẹ́jẹ́ kó gun omi, ẹlẹ́rìí jẹ́ kó gun omi. Ẹ wá lọ pé ṣoṣo, ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn. Ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin, ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn ẹwọ́ rò káàkiri. Kódà, ìbò tí ògbọ́dọ̀ bá gan wọ́n ń tẹ̀sí lójú wọn fi ń ṣe lẹ́yà. Ẹjọ́ ṣúlọ̀ ló máa ń sọ pé òun làgbàlagbà ni. Èèyàn kan náà wọ́n nígbà pé àgbàlagbà ni mí, ẹ pè mí ní bọ̀dá, ẹ pè mí ní dáàdì, mo máa jù yín lọ, àgbàlagbà bẹ́ẹ̀ rí pé mo dàgbà ni. Ṣé èèyàn tó bá dàgbà àwọn èèyàn níwọ̀n kó dàgbà ni? Wọ́n ní òtó wọ́n ní àbí wòyàn ní òtó wòyàn. Ẹjọ́ irú àwọn èèwọ̀n lọ́fẹ́ fún òrùfù tó fẹ́ balẹ̀ ayé jẹ́ báyìí ná. Oyè wọn lọ́fẹ́ gbé fún gbogbo voice note yẹn ló wà ń ta àti ṣe tọ́ta máa bí ẹ̀ ni. Gbogbo voice note stone send sí Akimu ọmọ ẹrú tó fi jọba ṣọ́tán. Gbogbo ẹ̀yin wèrè adífálà tẹ máa ń fi hàn jọba yẹn ráyé yín báyìí. Ifá dọ́là ṣọ́tán tẹ́bẹ̀ lákìmù ni ọba mú ni fámú ó ti mú. Kéèyàn kò tí ì tẹ̀sẹ̀ bọ̀ kò tí ì jókòó sórí àpèrè kò tí ì jókòó sórí iṣẹ́ àbáyìí ló ti kó wà láwọ̀lú. Gbàgbós left right center ni látijọ́ tó ti gbadé orí burúkú tó gbà wọ́n ní wọ́n jẹ́ pé kò ṣe ìpẹ̀bí pé tó kò lè dé adé òrìjínà. Kí ni Sunday ṣe? Kí ló ṣe? Ọmọlọ́mọ láàrin èrò. Kí ló ṣe? Ọmọlọ́mọ. Ẹgbàdé bàbá ẹ̀ tún ní kó fòkó níṣò. Ìmọ̀lẹ̀ tó ń ṣerú ẹ̀. Ẹlẹ́fọwọ́ lágbà lójú. Ìtẹ̀sí ní adé rárá tó pé fìlà àwọn láwà nígbà tó tiẹ̀ ti lọ tó ti jọba tó ti lọ bọ́lùwò àti mọ̀ pé láwàní ló máa padà dé láti láwọn aládé máa gba adé wọn. Wọ́n ti ní justice for the adé aládé wọ́n dẹ̀ máa gba adé wọn lọ́wọ́ yín. Èyí tẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ wọ́n pariwo pé ẹ jẹ́ 100. Ẹ ṣe wọ́n tó ṣe bí ẹni síta yẹn tó sọ̀rọ̀ yẹn àwọn alálẹ̀ máa bá wa mú ẹ. Àṣẹ. Tó pé ọ̀jà já pé ọ̀tẹ̀ ìyá wèrè yẹn bàbá ẹ̀ á yá wèrè. Àṣẹ. Gbogbo àwọn tó bá mi ṣàṣẹ. èyí nídìílé yìí pé wèrè. Ohun tó fi sọ̀rọ̀ yẹn ó tún fi gbàdúrà rẹ wọ́n nínú ó fi gbàdúrà kan rẹ wọ́n nínú ayé ẹ̀. Àmín. Ṣé Akimu mú ẹ̀rí? Ó sọ bẹ́ẹ̀ náà wọ́n ní wọn Fúlàní nígbà tá a ti ń gbọ́ àlìmọ̀rúfù. Ìwọ ẹni orí bó ṣe dàbí bọ̀rọ̀ ní ẹni bó ṣe pupa ní Fúlàní ni mọ̀rúfù. Wọ́n ní tílé kan bá ń tò ọmọ àlebẹ̀ ní òtí ìdàgbà. Kí ni ẹ fi jọ ti Yáyá Gàmbàrí Fúlàní ni àlìmọ̀rúfù ìṣe Fúlàní. Wọ́n á gbọ́ ṣé ẹ tún wá rí ọkùnrin tó jẹ́ pé nígbà tó ti kọ́ gbogbo tó yẹ kó wà lábẹ́ ìyàwó ẹ̀ ó kó hánu ìjọ mo ti mọ̀ pé bàbá ńlá wèrè ń bọ̀bọ̀ yìí. Bàbá ńlá wèrè òun ni bọ̀bọ̀ yìí. Tí kì bá ṣe bẹ́ẹ̀ ni. Tí kì bá ṣe ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yìí. Ṣé bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó yẹ kí ìyàwó ẹ̀ máa ṣe nínú ilé òun ló ń ṣe é. Tẹ́ ẹ bá rí ibi tí àwọn èèyàn pẹ́ sí òrùfù lẹ́ máa bá mẹ́tò máa jẹ baálẹ̀ kótó ẹ pọ̀ tó ṣe ní wọ́n tó bí ìfúra ẹ̀dìyẹ yẹn kótó wọ́n ọ̀rọ̀ tí ò ní láárí wọ́n jọba tàbí ìjọba lọ́jọ́ tí àṣàkúdáyà àti ẹ̀rọ fi jọba tó ń pè lọ́ba ọ̀ríjìnà wọn ò tí ì gbé adé lé Akimu lórí sáré bọ́ta káà nífẹ̀ẹ́ yẹn pẹ́rẹ́ lẹ́lẹ́kadé gbogbo mọ́ o àwọn tí jọba o ẹdí o ká ló fi yín jọ lórí àtàdékò lọ́dẹ̀ nǹkan tẹ́ ẹ̀jẹ̀ tẹ̀lé ìjẹ́ tí ò ní ìfẹ́ ṣẹgbẹ́ ìpín lápínkù bàbá yín ni òye wa o wọ́n ní òtó àbí wọ̀nyàn ní òtó wọ̀nyàn tí ò ní ìfẹ́ mọ́tò wà ẹgbẹ́dọ̀ ìwọ mọ̀rúfù olóòtòkòtò onígbọ̀nbọ̀lájà mọ̀rúfù olófòfó mọ̀rúfù àmẹ́gbọ́n ṣé tó bá rí òní ìfẹ́ ṣé wàá dúró ṣé ọba tí owó nínú iṣẹ́ ìdúró ẹ̀gbọ́n ògbẹ́ lẹ́rù ìwọ mọ̀rúfù yẹn wàá jókòó sórí social media wàá jókòó lẹ́kọ̀ọ́ wàá sojú ẹ̀pọ̀ délẹ̀ wàá máa ro gbogbo ẹjọ́ gbogbo ọ̀gbọ́n àmẹ́bọ̀sẹ̀ yẹ kí ìyàwó ẹ máa ṣe o ti gbàṣẹ́ lọ́wọ́ ìyàwó ẹ jọ àwọn mọ̀rúfù ló fẹ́ bí ẹ̀ ṣé o máa ṣe ìbánisọ̀ tẹ́lẹ̀ ni ọ máa ṣe ìbánisọ̀ mọ́ náà oníwọ́n ní kò pọ̀ bẹ́ẹ̀ pé ọ̀n ṣe pẹ̀fẹ́ àwọn ọmọ ẹ̀ gbogbo ìpè yẹn àwọn ìdílé ẹni kò fi ṣe kí ló tún wá dé aláǹdẹ Yorùbá mọ́ òtakú ọgbọ́n ọ̀rọ̀ òṣìṣẹ́ òṣòkè gbogbo ẹ̀ là ń gbọ́ wo ẹ̀sìn àgbà ẹ̀sìn ẹ̀dì kan lẹ́yìn tí mo máa ti àwọn ọmọ àlè síta lọ́ọ́ fọ́ irun ẹ̀rẹ̀kẹ́ ẹ lọ́ọ́ kọ́ irun ẹ̀ padà fún ìyàwó ẹ̀ kárí lẹ́ẹ̀kẹ́ lọ́dáhùn padà síbi tó ti gbà irun tó kọ́ lábẹ́ ìyàwó ẹ̀ pọ̀ padà lọ fún káàlè rí látọ̀ wà lẹ́kẹ́ olòṣì ni ẹ́
ẹ̀bọ ni ẹ túlé mọ̀rúfù tí Maryland àlè mọ̀rúfù túlé. Ìwọ lọ sí àṣìmù débi tó sì dé ìyọ̀wọ́ adé yìí. Ìwọ lọ ti débi tó yẹ tó ti dé yìí. Má wọrí, ó sì máa ń lókèjì lọ sí Nàìjíríà síta ẹ̀ lè ṣe é jà. Ìgbà tẹ́ ti ń wọṣọ ẹ̀jẹ̀, aṣọ ọ̀pọ̀jọ́, aṣọ ọ̀bànújẹ́, tẹ́ ẹ lẹ́yìn ní ṣàgbọ́n olùkẹ́sẹ̀. Bàbá Aláàfin tó fi kú, ààrẹ àkẹ́lẹ́ ọ̀rọ̀ Bàbá Aláàfin débi tó ti dábàá rí àdá lọ́wọ́ bàbá yẹn. Bàbá yẹn sọ̀tọ̀ orí burúkú rí, ó lórí ìsinyìí gbogbo nǹkan tá à ní kẹ́ẹ̀sì gbogbo nǹkan tá à fẹ́ gbọ́. Ó lórí ìsinyìí láti ń gbọ́ gbogbo ọ̀tọ̀ orí burúkú tí ò tiẹ̀ ṣàǹfààní fúnlẹ̀ Yorùbá. Ọ̀dọ̀ ẹ̀ láti ń gbọ́. Olóńgbò fún Sunday, má jẹ́ kó pẹ́ bọ́ta fún Sunday o. Má jẹ́ kó pẹ́ bọ́ta fún Sunday. Ó wọ ìpínlẹ̀ àjọtẹ̀ tí ń ṣẹ̀sì, ṣé báwo Awíkókó kìlọ̀ fún yín ó sọ fún yín. Ó ní ìtẹ́ iṣẹ́ tó ẹ kórí wọlé, dáhùn. Ọwọ́ adé wọ́n tún pàdé wọn ní títì. Ẹ̀jọ̀ kí ló ń gbé inú bàbá tó ń pè lákìmọ̀ wá dé yẹn? Kí ló ń gbé náà ná? Akímù ẹnu gbọ̀ngàn òṣèlú kọ́kọ́, kí ló ń gbénú ẹ̀? Tani ẹ́ tó fi fẹ́ ta nífẹ̀ẹ́ ní tó fi fẹ́ kú kàńtakú láyà, ta ni wọ́n tó fẹ́ ta nífẹ̀ẹ́ láyà? Wọ́n ìwé àti mọ̀rúfù ẹjọ́ máa tẹ́ ẹ máa jìyà. Ṣé olórí ibi tó jókòó sí yẹn ó tí ìjọba o? Ọba olóòbò ìyàwó ẹ̀ ló máa padà lọ́jọ́ láti. Olóòbò ìyàwó ẹ̀ ló sọ máa jọba láti pàtàkì wá ṣetán pẹ̀lú ẹ. Kò sí dọ́kọ̀ wá. Onífẹ̀ẹ́ àmọ̀ pé kò ṣe ti Yorùbá lè sọ̀rọ̀ àkí ẹ̀. Ṣùgbọ́n àní lajú sílẹ̀ kò máa rí sí. Ó lè rí sí. Oníwọ̀lẹ̀ lórí ọba lọ́dẹ gbogbo. Ìjíṣẹ́ wọn gbọ́dọ̀ máa bọ̀ káà nífẹ̀ẹ́ máa bọ̀ kán wá sá fún ẹ. Ẹ̀rù ọba ẹ̀rí ayé òjá. Ó rí ìdúró ọmọ ni. Àtọ́bàtẹ́lẹ̀ kó tó jọba ní ọmọ Onífẹ̀ Ọ̀jájá. Àtọ́bàtẹ́lẹ̀ kó tó jọba. Ṣé afọlẹ̀ Canada tó ń fọ tẹ́lẹ̀tì ní Canada tó jẹ́ pé tí ọba afọlẹ̀ kò lè jẹun. Àwọn lọ gbé ẹsí nítorí ẹ̀kọ́ gbé ẹsí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí fẹ́rú jọba náà. Bí ẹ̀kọ́ ti fẹ́rú jọba náà rí nìyẹn. Ẹ̀rù ti pẹ́ ní ojú Bọ́lá Jọbí àkíwò wáyé. Ẹ̀rù ti pẹ́ ní ojú Bọ́lá Jọbí. Ilẹ̀ tó ń fọ̀ kù ní Canada, ìgbálẹ̀ ilé pọ̀ tó ń fọ̀. Ṣé ìwọ̀n ẹ̀ jọba rí? Àwọn ètò ẹ̀ aláṣọ ẹ̀jẹ̀ tó ń pèlè aláwọ̀ ẹ̀tù. Aláṣọ ẹ̀jẹ̀, aláṣọ ọ̀pọ̀jú, aláṣọ òṣì tó ń pèlè aláwọ̀ ẹ̀tù. Máa wọṣọ ẹ̀jẹ̀ káàkiri. Àwọn etí ẹ̀ o, ṣe mo fẹ́ ṣígun fúnlẹ̀ Yorùbá ni? Máa bọ̀. Mo fẹ́ ṣígun fún àwọn ọmọ Oòduà àti tìfilẹ̀ Yorùbá lẹ̀ fún yín ẹ̀rọ onítàn wèrè. Ẹ fẹ́ ṣígun. Ìran yín ló tà wá ní sọ́kọ ẹrú. Ilẹ̀ onílẹ̀ lẹ́gbà. Ọlọ́run Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ tẹ́ gbà. Lẹ́yìn tí wọ́n bá gbadé, tí Sunday bá gbadé bàbá ẹ̀ tán, àwọn Ògbómọ̀ṣọ́ máa lé ipò lórí ilẹ̀ tẹ́ wa. Ẹ sì máa padà lọ sí Fúlàní tẹ̀sí wa. Àwọn bó ṣe fi tọ̀ba lé Yorùbá jẹ́. Fúlàní ló dó ìyá ẹ̀ tó bí ẹ. Tá a bá rí ẹ, ilẹ̀ òṣì tó kọ́ sí ẹlẹ́kẹ̀kọ́ máa sọnù nítorí pé ọmọ Fúlàní máa jí ẹgbẹ́ náà ṣe kalẹ̀ sí ẹ. Lọ́yà fún irun ẹ kó padà fún ìyàwó ẹ. Jẹ́ ká rí láìkẹ́ ọmọ àlè. O fẹ́ dalẹ̀ Oòduà rú. Mọ̀rúfù kan fẹ́ ọ̀tún afọ́jọ́. Mọ̀rúfù orúkọ ò ní parẹ́ ìwọ́n ló pa bàbá Ọ̀yọ́ tún jí. Ọmọ ẹ̀bá yìí ṣe kẹ́ẹ̀sì gbogbo ọ̀rọ̀ òṣì tó ń sọ pútùpútùpútùpútù. Aṣọ̀rọ̀ sọ fọ́tò ọ̀rọ̀ ẹ ló bá àfin jẹ́. Akíwọ̀n wa dé wò. Fúrẹ́ rẹ̀ ta ẹ̀kún rẹ̀ ta. A máa tó kìlọ̀ bọ́nú fúrẹ́. Ẹ máa bẹ́ tòlọ̀ yá mi ó dàbọ̀. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin dáàdì mi tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí TikTok. Ẹ káàbọ̀ sórí TikTok. Ẹ̀gbọ́n mi, I'm happy to see you sir o. Ẹ ṣé gan ni. Ẹ ṣé mo dúpẹ́ sir o. Yes, now mo rí kọ́mẹ̀ntì èèyàn kan bẹ̀. Ṣé kí n fún lésì? Tí n bá fún lésì, màá ṣe kí ni? Màá sọ òkò sí Ọ̀yọ́ o. Ṣé n fún ẹni yẹn lésì? Tẹ́ bá fẹ́ kí n fún ẹni yẹn lésì, ẹ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì. Torí tí wọ́n máa fún lésì, mo ti sọ fún yín pé tẹ́ bá ti wá fún mi, ọba yín ló máa jẹ́ gbòsà. Tí ẹ bá ti wá fún mi, aláwọ̀ ogun ló máa jẹ́ gbòsà. Ogun tó kó wọlé yẹ tó máa pa gbogbo generation yẹn ọmọ àlèlè Ọ̀yọ́. Ogun tọ́wọ́ adé gbé wọlé, òun ló máa pa gbogbo generation yẹn ọmọ àlè. Tẹwà nílùú Ọ̀yọ́, ṣé ń fún ẹni ẹlẹ́sà bí kí ọ̀rá ṣe kiri kí pẹ̀pì kí gbójú kúrò bẹ́ẹ̀ kí ṣe bí pé mi ò rí. Eléyìí give them wòtòwòtò. Ta ló wà lọ́dọ̀ orúkọ yẹn náà? Bíbẹ́ tó àbẹ̀ wọ́n ní give them wòtòwòtò ẹ gbọ́ ṣe ń fún. Ṣọ́bí ti bá fún ẹlẹ́sì. Àwọ̀ ẹ̀dá àbí kí ló pera ẹ̀? Tí bá fún ẹlẹ́sì, wàláì ò ní lè jẹun. Wàá rọ́bò ò ní lè dò. Ọlọ́run alàyè gbọ́ tí bá fún ẹ ní èsì. Kọ́mẹ̀ntì tó kọ síbẹ̀ yẹn. Wàá rí òbò ò ní lè dò. Wàá rí jẹ́ tiẹ̀. Wọ́n á ṣe yàkàtà fún ẹ báyìí. Wo okú àárọ̀ báyìí. Tí bá fún ẹ ní èsì ṣe lórí burúkú ọmọ àlè nìyí ni. Èmi gan wà lé fún yín. Ó yẹ kájọ máa ṣe bọ́mbà tó bọ́mbà. Tẹ́ bá lórí yín fẹ́ burú lọ́rùn yín. Màá bá yín sọ kalẹ̀. Ẹ̀yin olófo ẹ̀dá.
ẹ̀yọ́ ló fún ẹ̀dá wọ́n pa kúkúrú wọ́n pa gúgù olórí burúkú ọba yín ó gbógun wọlé mo sọ fún yín tẹ́bẹ́jẹ́ fún yín lẹ́sìn ọwọ́ adé mi ò náìsì o ọ̀rọ̀ ẹnu mi ò sì sunwọ̀n tí mo sọ yìí sáwọn tó máa kúrọ̀bù bẹ̀yẹn ti kúrọ̀bù ẹ̀ èmi ò dẹ̀ rógún ṣẹ́ àfi tẹ́ bá fún mi ní ibi tí Ọọ̀ni tó ti ṣe Aláàfin Ọ̀yọ́ nìkan ni mo jẹ́ yín ní sọ́ọ̀bì màá dẹ̀ jẹ́ yín ní sọ́ọ̀bì yẹn tó jẹ́ pé gbogbo ayé ló máa mọ̀ pé Ladyk bẹ̀bẹ̀ bàbá yín tún gbé sí newspaper TV àgbé ẹ mọ̀ pé mo ní power ẹ mọ̀ pé power wà lákàtà mi kẹ́ tó ṣẹ́jú kẹ́ tó là báyìí ẹ rí nínú TV tí mo máa sunkún báyìí tí mo máa bẹ Aláàfin Ọ̀yọ́ pé bàbá ìgbẹ́ má bínú mi ì mọ̀ pé Ọọ̀ni iṣẹ́ yìí mi ì mọ̀ pé Ọọ̀ni ṣe nǹkan báyìí fún yín but without that tẹ́ bá sì sọ pé orí yín yìí máa sọ fún yín wípé ẹ ya wèrè tó màlúù tẹ́ bá lórí yín yìí máa sọ fún yín wípé ẹ ya wèrè tó màlúù ẹ̀tẹ́ ló máa bá dé fún yín àtẹ̀sí àtàbùkù ẹ filẹ̀ Yorùbá lọ́rùn sílẹ̀ jẹ́ kílẹ̀ Yorùbá sinmi ẹ jẹ́ kílẹ̀ Yorùbá sinmi ṣọ́rí wọ́n tó kọ kọ́mẹ́ǹtì yẹn àwọn ti TikTok ní kí n fa àwọn kan ní fi ẹ́ làwọn kan ní kí n fún ẹ lésì but máa let's go máa gbójú lára kọ́mẹ́ǹtì yẹn. Hello ma, I'm on live program o. Hello. Máa ṣe kí ni máa gbójú máa ignore máa ṣe bíi pé mi ò rí. Èyí olórí burúkú mo ní mo wà lé fún yín pẹ̀lú tẹ́ṣẹ̀ yìí. Ẹ̀hà yìí orí burúkú yìí tẹ́gbẹ́ síta tó máa bá yẹ yín jẹ́ tó máa rán ọ̀wọ́ adé wọ kọ́mà. Ọ̀wọ́ adé wọ kọ́mà mélòó lára ẹ̀yìn àtọ́ba yín. Ọba yóò ní liver yìí lé ní liver ẹ kò fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Ẹ kò fẹ́ bà taláwọ̀ ogun jẹ́ ni. Àwọ̀ ogun tó gbé wọlé dé yẹn ogun tó máa ṣekú pa ìran yín tó gbé wá fún yín yẹn ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ finally. Ẹ ló kọ́lá ẹ káàbọ̀ sórí ètò. ẹ mà kúrò ẹ̀ ìyá mi Ladyk. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú kó lè ga. Yes sà. Tí inú ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmín. Òun ní rò kún wálé lágbára Ọlọ́run má jẹ̀mú. Àbí o Kristi. Ṣé ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ yìí? Ó gba ìfura. Nítorí ó kàn jọ mí lójú fún ṣé bọ̀dá wa la máa pè ní àbí ẹ̀gbọ́n la máa pè Abdulmaruf. Tí wọ́n kàn jókòó sí òkè òkun tó wá ń sọ̀kò sórí òrùlé tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹjọ́ máa sọ ní ìṣòro tẹ̀ bá wọn lọ́wọ́ náà. Wọn ò ní àròjinlẹ̀ kankan rárá. Ṣé àsìkò tá a wà ló yẹ kó máa da gbogbo ilẹ̀ Yorùbá rú? Àwọn méjì yìí lẹ mọ̀ pé àwọn ni àgbà nínú ọba nílẹ̀ Yorùbá. Láti ọjọ́ táláyé ti báyé ládẹ̀ ti mọ̀ pé láti ilẹ̀ Ifẹ̀ ní everybody ti dé láti ṣàn wá. Aláàfin ọba Ọ̀jájá Ògúnwùsì òun ló lórí aládé nílẹ̀ Yorùbá mi wá mọ̀ bí tó ti rí tàn tiwọn. Yín fún bàbá Lámídì ikú yèyé kò sí ìjà láàrin wọn kó tó di pé bàbá yẹn kú. Mi wá mọ̀ bí tí Abdulmarufu ihun tẹ́ lè parí tẹ́ ń bẹ̀rẹ̀. Nǹkan tẹ́ lè parí tẹ́ bẹ̀rẹ̀ sí ní dá wàhálà nítorí àwọn gọgọlọ lórí ogun àwọn gọgọlọ lórí wàhálà tó dá wàhálà sílẹ̀ jù. Àwọn ló ń jíjà àwọn ọmọ Ọ̀yọ́ kan tó kóra wọn jọ àwọn mú àlè tó kóra wọn jọ síbẹ̀ tó sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́. Ṣé àsìkò yìí ló yẹ ká máa ṣerú gbogbo bí Fúlàní ṣe pààyàn nílẹ̀ Yorùbá ìyẹn ò kàn yín? Kẹsàmù kẹgbẹ́ ìmáa dá àhálà torí gbogbo fídíò ẹ̀ gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ ni mò ń wò pátápátá. Lónìí gbàrà tí bàbá Aláàfin ti kú ni ikú bàbá yèyé ti fìyàn joyè. Ìgbà tẹ́lẹ̀ náà tún débẹ̀ ó tún fi joyè ta ló fẹ́ fìyàn joyè nílẹ̀ Yorùbá bí ó ṣe Aláàní bí ó ṣe ààfin bàbá wọn ni. So gbogbo yàmọ̀ tẹ́gbọ́n ìṣe kó lọ stop ẹ̀. Wọn ò ní ìdí ẹ̀ rárá. Wọn ò ní ìdí ẹ̀ o. Ìtorí pé kí ni nǹkan tí wọ́n bá ṣe lénìí ọ̀rọ̀ ọ̀tọ̀ ni o. Àwọn ayé ò ní gbàgbé bó bá dọ̀la o. Ìrẹ́pọ̀ la fẹ́ láàrin gbogbo lọ́balọ́ba. Ìrẹ́pọ̀ la fẹ́ káàrin wọn máa dùn kọjọ máa ṣe papọ̀. Bàbá Ooni of Ife yìí ó dẹ̀ nífẹ̀ẹ́. Ẹ wo bá tí bàbá olóyè Sundayigboho lọ síbẹ̀. Ẹ wo ìfẹ́ tó fi hàn bàbá yẹn. Omi fẹ́ lè máa jábọ́ lójú mi lọ́jọ́ yẹn. Kì í ṣàyèdè kan. Ẹ̀yin wá irú ìyẹn ò tẹ̀ wá wú yín lórí.
ẹ̀yin lè tún wá nítorí àmọ̀rúfù gbogbogbò àwọn ló dá àhálà lẹ̀ jáàrin ìbàyẹn àwọn bàbá méjèèjì. So bàbá èyí tó jáde yìí sì tó kọ̀sọ̀kúsọ̀ ó kọ̀ fẹ́ parẹ́ ìdánu ni nítorí ẹmu kì í ṣe bí ẹrù rẹ o ẹmu kì í ṣe bí ẹrù rẹ rárá àwọn tó ń ránṣẹ́ wọ́n fẹ́ waste dànù àní Ọọ̀ni of Ife tó kàn lọ omi lásán tó ń bù sẹ́nu tó kàn fi ń ṣépè orí ara ẹ ló fi gbèpè nítorí bàbá yẹn wọn ò gbọdọ̀ wọ ibi tó yẹ kó wọ̀ fún ẹ bàbá yẹn kàn já láàánú èèyàn ni wọn ò gbọdọ̀ wọ ibi tó yẹ kó wọ̀ fún ẹ wọ́n á kàn rìn lọ lásán gbogbo àwọn tó ń rán iṣẹ́ yẹn wọ́n kàn fẹ́ waste ẹni so kí àmọ̀rúfù kí gbogbo yẹn bá pín ètò yìí kó máa gbọ́ ẹ lọ kí ọwọ́ ọmọ yín bá ṣọ ibi tẹ́ ẹ bá ba ilẹ̀ Yorùbá jẹ́dé ìtàn onígbàgbé yín o ìtàn onígbàgbé yín torí gbogbo fídíò tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ láwò pátápátá ihun tí bàbá yẹn fi ṣẹ̀yìn àti ìmọ̀. mo fẹ́ mọ̀ èmi náà fẹ́ mọ̀ nǹkan tó ní Of Ife ṣe fún wọn nífẹ̀ẹ́ mo fẹ́ mọ̀ gbogbo ayé ẹjọ́ wàhálà yìí ti pọ̀ jù. wọ́n jáde kó ń pọ́ wàhálà yìí ti pọ̀ jù. ẹ̀jẹ̀ sọ pé ẹ sì máa jáde fún Olóyè Sundayigboho ihun tó Olóyè Sundayigboho ṣe bóyá èèyàn tó á lè kí ìdílé tó ti wá tì ní o a fẹ́ mọ̀ torí ní kálukú ló ní oríkì tiẹ̀ àfẹni tí ò bá mú oríkì ìran tó ti wá nìkan ni ò ní mọ bó ṣe ń koríkì àtúwá koríkì ó tún wá dáhà lálẹ́ ẹ̀tún tó Olóyè Sundayigboho ẹ̀tún sọ ti Ooni Of Ife ìwọlé abẹ́ ṣe nu méjèèjì àfi tẹ́ ẹ bá jáde tẹ́ bá ṣàlàyé pé nǹkan báyìí ni bàbá yìí ṣe ni gbogbo ayé tó máa mọ̀ nítorí ẹ̀kọ́ ń pẹ̀pẹ́ ẹ̀kọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àti ìmọ̀bí tẹ́ ẹ lọ́mẹ̀ tẹ́ ẹ̀kọ́ fojoojúmọ́ dá àhálà alẹ̀ ṣáá kí lẹ fẹ́ rí gbànú wàhálà kí lẹ fẹ́ rí gbànú ẹ̀. ẹ wò yá mi ẹ máa dókè. ẹ ṣeun gan ni mo dúpẹ́ sà ẹ ṣe sà o ẹ ṣe gan ni. now ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ lè máa wò pé kí ló ṣẹlẹ̀ kí ló bí para tí mo para ẹ̀ kì í ṣe wípé inú mi dùn láti wá para fẹ́ anybody kì í ṣe pé mo wá wípé jẹ́ kí n fi èèyàn kan púlù crowd mi ò sí after crowd ẹ ṣe gan ni dáàdì mi fẹ́ mi thanks for the gift èmi ò sí ní àwọn tó máa sọ wípé mo fẹ́ púlù crowd I want people to watch me èmi ò sí lára wọn kí n ṣe show mi ṣókíkì dìde ó pè mí but nǹkan tí mo reach tí n bá dákẹ́ a jẹ́ pé ọmọ àlè ni mí I have to talk because kò yẹ kó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbọ́kọ̀ iná ẹ ló kọ́là ẹ ló yà wá ẹ káàbọ̀ padà sórí ètò. àwọn bí ẹ̀ nìkan wà lọ́wọ́ mi màá dà sí ẹ lọ́wọ́ létà. ok. nígbà tí àwọn ọkọ̀ ọmọkọ́bọ̀tà tó ṣe ní bí ìgbà tẹ́lẹ̀ ẹ bá fẹsẹ̀ rágbẹ̀ tọ́láwọn òṣèré Yorùbá nation mọ́ Ìgbòho wá lọ túbá olórí burúkú ni wọ́n Ìgbòho wá lọ túbá kí ni Ìgbòho ṣe tó ń túbá ìpọ̀ ní má pọ́pọ̀ bàbá wọn wọlé fún bàbá wọn kó lọ túbá ìwọ̀n aráyé ṣe ń wèrò ọ̀run Ìgbòho sọ̀rọ̀ tí àwọn Ooni Ife ní ó jẹ̀ lọ apologize kò sọ̀rọ̀ sọ́wọ́ adé oríkà rẹ̀ lókì bí ẹnìkan wà lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá a sì máa gbọ́ lẹ́tà Akeem Owóadé ló pe àwọn ọmọ Ọ̀yọ́ ó jáde bí ẹni ló ti pè wọ́n pé gbogbo ọkọ lọ bọ́sì takọ́tọ́ fáwọn òṣèré Yorùbá lóṣù ọmọ Akeem ló sọ bẹ́ẹ̀ ó wà lọ́mọ àtẹ̀jẹ̀ tẹ́kẹ́ gbọ́ ohun ọba yín ṣẹ́gbọ́n wọn máa lè àlìkùlà níta ti jọba Akeem ló sọ bẹ́ẹ̀ gbogbo bí ẹni mọ̀rúfù tó fi ń sọ̀rọ̀ fún wọn láàfin tó ń sẹ́ǹdì wọ́n ti dà sí wa lọ́wọ́ wà lọ́wọ́ wa wọ́n ti dà sí ẹ lọ́tà ẹ wá wojú ọ̀dàlẹ̀ ẹ wá wojú àwọn ọ̀dàlẹ̀ àṣebẹ̀rẹ̀ ṣó àwọn tó ń jẹ wá lọ́sẹ̀ tọ́lá wọn ṣe Yorùbá nation tó ṣe Yorùbá nation tẹ́gbọ́n ọ̀nà síta mọ̀rúfù lọ lórí àwọn adigunjalè báńdíìtì tẹ́rọ́rìsì ni mọ̀rúfù abirùngbọ̀n hanu tẹ́rọ́rìsì àti báńdíìtì nìbó. Fúlàní mọ̀rúfù àti ṣọ̀gbọ́n Akeem ẹlẹ́bìrì tó bẹ́ẹ̀. wàláì bó ṣe bẹ̀rẹ̀ ṣó ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀yin tẹ́ bá wò before the first time tẹ́ bá fẹ́ gbádùn show yẹn follow page ẹ tọ notification bell yìí sílẹ̀ tó bá ti dà sí mi tí bá fi lè gbọ́ ohùn ẹlẹ́wù ẹ̀tù tí mo sì gbóhùn bàbá mi tó wà l'Amẹ́ríkà fi rú bó ṣe fẹ́ ṣe ètè ààrẹ àlùmọ̀rúfù tí mo gbọ́ táwọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣó ṣe bẹ̀rẹ̀ ni
a máa ṣe fún wọn ní weekend máa loud gan violence weekend láwà ẹ gbà bẹ́ẹ̀ violence weekend òun ni fire or fire okay now mo sọ pé mi ò fa wàhálà mọ́ lórí social media but lórí tó wà lẹ́yìn mo máa fa now ẹ̀yin tẹ́ wọ́n mi for the first time thank you for joining my team ẹ̀yin ti TikTok ẹ bá mi double tap ẹ bá mi share ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé máa show video yẹn fún yín again máa replay ẹ̀ fún yín nǹkan tí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ṣe fún Ooni of Ife nǹkan tí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ṣe fún Ooni of Ife òun ló trigger mi jáde pé no I will not keep this to myself Ooni of Ife ò deserve òótọ́ bàbá bá wa ṣe Yorùbá nation ṣùgbọ́n wọn kọjá yé wọ́n mẹ́tẹ̀ lé ní wọn ẹ̀yin tẹ́wọ́ lè ṣe Yorùbá nation tó jẹ́ wípé yìí gbogbo ni gúsídá àbẹ́mọ̀ wípé táàrí àwọn ọba ìbá bàjẹ́ lọ yẹ ilẹ̀ Yorùbá lè bàjẹ́ ẹ̀dẹ̀ lẹ́fẹ́ gba ilẹ̀ Yorùbá kó lè sí ìtura nílẹ̀ Yorùbá kálàáfíà lè wà nílẹ̀ Yorùbá ìjà tẹ́wọ́ dá sílẹ̀ ìṣàlàfíà máa wà nílẹ̀ Yorùbá ṣé ìtura máa dé ṣé àwọn Yorùbá máa bọ́ lóko ẹrú ṣó máa bọ́ lóko ẹrú kò lè bọ́ so fi hàn wípé ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe Yorùbá nation gangan Yorùbá nation ojú lẹ ṣe ẹ̀yin gangan ní ọ̀tá tí ò fẹ́ kí Yorùbá kó ṣe kíni kó bọ́ nínú ìgbèkùn ẹ̀yin ní ọ̀tá ìkòkò ajégúnjẹran tó jẹ̀rọ Yorùbá lẹ́sẹ̀ àwọn wà nígbà àní take it easy pẹ̀lú yín ètò nìyẹn káàbọ̀ sórí ètò ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa love ẹ bá wa tẹ love ẹ̀yin ti Facebook ẹ bá mi share ètò ẹ bá mi share ètò ẹ̀yin tẹ́ wà lórí YouTube Ladyk Ife Olúwa show ẹ ṣé gan ni o orí pẹpọ ńbẹ ẹ ṣé gan lágbára Ọlọ́run ìdíwà gbogbo yìí tẹ àtẹ̀yin tẹ́ wà Facebook àti YouTube àti TikTok ẹ̀yin ti TikTok náà wá o ẹ jọ mí lójú I should talk to your direct people okay okay mo ti gbà o ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. kí là ń sọ bí kí lè ń sọ bí kí ni Olúwo ṣe fún yín tẹ́ fi bú Olúwo ibo ni mo ti bú Olúwo ibo mo ti bú Olúwo àbúrò Olúwo bẹ́ẹ̀ gbọ́ Olúwo dẹ̀ ló wà bẹ́ẹ̀ bọ̀dà mọ̀ sùúrù ibo mo ti bú Olúwo ṣọ́lúwo là ń bú bíbá yìí sí ṣọ́rọ̀ Olúwo là ń sọ Olúwo gangan ló kórí burúkú bá Aláàfin Ọ̀yọ́ torí ilẹ̀ bí àtẹ̀kọ́sì ṣé mo sọ̀rọ̀ Olúwo mo ti lọ 1.5 hours lórí program ṣé mo dárúkọ Olúwo bíbá ṣé mo bú Olúwo ọ fẹ́ kájọ kó wọ́pọ̀ ni ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ ṣáàgó búgò Olúwo fasos Ọ̀wọ́adé ìsíkọ̀tò ìdààmú àti wàhálà ilẹ̀ Yorùbá ṣọ́tọ́ mo wíra bíbí òwíre wọ́n ní ṣé Olúwo wá gbádùn ni torí mi ò sọ̀rọ̀ Olúwo ẹ̀yin lẹ sọ̀rọ̀ Olúwo mi ò dárúkọ Olúwo kọ́là tó dẹ̀ pè wọlé kọ́là kọ́ sọ wípé àti kí táwọn ti rí tí Ọ̀wọ́adé ti lọ kí Olúwo làwọn ti mọ̀ wípé wàhálà máa wà so Olúwo fasos Ọ̀wọ́adé ìsíkọ̀tò wàhálà àti ìdààmú ilẹ̀ Yorùbá àwọn méjèèjì wàhálà àti ìdààmú ilẹ̀ Yorùbá àtijọ́ tó Olúwo náà ti jẹ báyìí làwọn oníṣẹ̀ṣe ni wọ́n ti rógo làwọn babalá baba wa ni wọ́n ti kọ̀jọ̀gbọ̀n láwọn Olúwo àtijọ́ tó Ọ̀wọ́adé ti débẹ̀ báyìí lọ ní Of Ife ò ti ní ìsinmi mọ́ ló ti di èdè Ọ̀ní o ọ̀la Ọ̀ní o ọ̀túnla Ọ̀ní olórí burúkú ọmọ tí ò ní jèrè tí alálẹ̀lẹ̀ Yorùbá ò ní so èso rere fún jẹ ó wá lọ ṣerú ẹ̀hà yìí fún Ooni of Ife ẹ̀yin dẹ̀ wá fetí yín gbọ́ àtẹ̀yin tẹ́jẹ́ sọ̀pọ́tà Olúwo tẹ́ bá wà bíbà tó bá jẹ́ pé eléyìí dáa tó bá ṣe wípé ṣe leléyìí mọ̀mọ́ láti máa fi ran Yorùbá ṣe ẹlẹ́yà ògìgì ọmọ Yorùbá ti lanu aláǹgbá ti wọbẹ̀ Fúlàní gan ṣe kíni wọ́n á sá sí abẹ́ ẹ̀yìn Ọ̀yọ́ láti fi bá àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá jà àdẹ̀ nígbà ní tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú yín ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹgbẹ́rù yí padà ni kábíyèsí Ọ̀wọ́adé mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí Kọ́lá ìsọ̀lẹ́kọ̀ọ́ Kọ́lá yẹn sọ wípé kábíyèsí ń fọ tọ́lẹ̀tì ní Canada kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣe ti rójú ayé lóde kò yẹ kó dà bẹ́ẹ̀ o kábíyèsí ò fọ tọ́lẹ̀tì ní Canada o kábíyèsí ní iṣẹ́ gidi lọ́wọ́ ní Canada èmi ò kí ń parọ́ iṣẹ́ gidi ni bàbá ń ṣe ìtàn rere ni wọ́n kọ sí Canada ẹ wá yé ọmọ Yorùbá kábíyèsí ọba Ọ̀wọ́adé ó kọ history rere ní Canada ó wá lọ bá ilẹ̀ Yorùbá tó jẹ́ ìlú bàbá títí ẹ̀ ó lọ bá bẹ̀ jẹ́ ṣe ti ráyé ọmọ Yorùbá lóde kábíyèsí Ọ̀wọ́adé wọn ọ̀jàjà gbà nílùú Canada
wọ́n tọ́jú onílé wọ́n tọ́jú àlejò kábíyèsí ọ̀wọ́ adé ṣe gudugudu méjì yẹ̀yà mẹ́fà gẹ́gẹ́ fún àwọn èèyàn ní ìlú Canada ó wá lọ sí ilẹ̀ bàbá títí wọn àtòrí àpèrí àwọn bàbá ńlá bàbá wọn ó wá lọ kógun jabẹ̀ wọ́n lọ bàbẹ̀ jẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó dà bẹ́ẹ̀ ṣó dà bẹ́ẹ̀ àbí wọn kógun jabẹ̀ ló jẹ́ pípé látijọ́ tó ti jẹ báyìí ni wàhálà ti ṣe kíni ló ti gbàlú kan níjà ti bẹ̀rẹ̀ lóríṣiríṣi wàhálà ẹ wo owó AI burúkú yìí ẹ jẹ́ kí n tún play fẹ́yìí tẹ ṣẹ̀ṣẹ̀ dé kẹgbọ́n ẹ̀yin ti TikTok bá wá play fún yín kọ́ lọ bá wa fòun kẹ́ Lámídì kọ́ lọ bá wa fòun kẹ́ bàbá ẹ wò. ẹ jẹ́ play fẹ́yìí ti bí o ẹ jẹ́ play fẹ́yìí tẹ wá bí o ó bọ̀ wá o owó rèé o fídíò náà dé tó bá yẹ pé ó da bẹ́ẹ̀ owó rèé. ọ̀jájá látòní ló ti ń já wọjà kiri ṣẹ́gbọ́n nígbà tí wọn náà ti pọ́n Aláàfin lé olórí ọba ilẹ̀ Yorùbá tó ń tábùkù rẹ̀ ìwọ náà dé ní àbùkù Ògúnwùsì wọ́n ló. ṣẹ́gbọ́n sẹ́ ṣó da bẹ́ẹ̀ yìí tẹ́ wá TikTok ṣé fídíò ìṣọ́mọ́jú mu. ọ̀jájá látòní ló ti ń já wọjà kiri nígbà tí wọn náà ti pọ́n Aláàfin lé olórí ọba ilẹ̀ Yorùbá tó ń tábùkù rẹ̀ ìwọ náà dé ní àbùkù Ògúnwùsì wọ́n ló. ṣó da bẹ́ẹ̀ yìí ọmọ Yorùbá tàtà yìí ọmọ kọtẹ́ kì í ṣọmọ àlè ṣẹ́gun fídíò ìdá fún Aláàfin fún Ooni of Ife. já wọjà kiri. ṣó da bẹ́ẹ̀. nígbà tí wọn náà ti pọ́n Aláàfin ṣé kì í ṣàṣírí ilẹ̀ Yorùbá ló gbé síta. olórí ọba ilẹ̀ Yorùbá tó ń tábùkù rẹ̀ ìwọ náà dé ní àbùkù Ògúnwùsì wọ́n ló. AI ni wọ́n fi ṣe o ṣùgbọ́n èèyàn ló wá ń sọ̀rọ̀ sí ẹni tó ṣe ní AI òun ló ń sọ̀rọ̀ sí ó wá gbé odidi Ooni of Ife síta bàbá wa fẹnu kó Indomie jẹ nínú gbábà ṣé wọ́n pọ̀ ilẹ̀ Yorùbá lé Aláàfin dẹ̀ wò káwọn kan máa sọ wípé àwọn lọ́yà sí àwọn torí títí wọn ni wọ́n ṣe bá onílé àtàlejò jà wọ́n dẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ wọ́n dẹ̀ ń fi odidi àwọn àpèrè wa wọ́n fi ṣe ẹ̀sìn ṣe ẹlẹ́yà ẹni tó bá sọ̀pọ̀tì nǹkan tó ṣẹlẹ̀ yìí tó sọ wípé nǹkan tó da ló ṣẹlẹ̀ yìí olórí burúkú lonítọ̀ nǹkan burúkú ló ṣẹlẹ̀ ẹ̀sìn ayérayé history tí ò ní parẹ́ láyéláyé ẹ lọ wo gbogbo ìjáwèrè tí wọ́n bá Ooni of Ife jà yìí ẹ lọ wò ní Google history máa wà bẹ́ẹ̀ àwọn ọmọ tá àti ìbí ọmọ bá ń bẹ̀ kí ló dé tí ẹ aláwọ̀ ogun tó kógun wá sílẹ̀ Yorùbá kí ló dé tí ọ̀wọ́ adé mọ́ tó wọ aṣọ wàhálà aṣọ ìjọ̀gbọ́n aṣọ pọ́njú aṣọ ìfòwò aṣọ wàhálà aṣọ àkóbá aṣọ ìjà kí ló dé tó wọ̀ wá bá wa lẹ̀ Yorùbá ṣé wá àsìkò yìí ló yẹ kó tún gbọ́ owó aṣọ burúkú yẹn wá fún wa ṣásìkò tá a wà yìí ló yẹ kí aláwọ̀ ẹ̀tù kó tún wọ owó eléyìí wá ìbéèrè tí ó fàjà ṣásìkò yìí ṣé wá àsìkò yìí ló yẹ kó jẹ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ṣe bẹ́ẹ̀ yìí náà ṣàtìrí owó rèé owó nìyí mo ti play fún yín direct ìgbà tuntun play fún yín látòrí fóònù. ọ̀jájá látòní ló ti ń já wọjà kiri nígbà tí wọn náà ti pọ́n Aláàfin lé olórí ọba ilẹ̀ Yorùbá tó ń tábùkù rẹ̀ ìwọ náà dé ní àbùkù Ògúnwùsì wọ́n ló. ṣé ti rí ṣó dà bẹ́ẹ̀ ṣó bójú mu ẹni bá fẹ́ dá ṣètò ẹ pè wọlé ẹ jẹ́ dá bàbá padà sí studio ẹni bá fẹ́ dá ṣètò ẹ pè wọlé tó bá jẹ́ kó dà bẹ́ẹ̀ Aláàfin dẹ̀ lajú sílẹ̀ ẹ mọ̀ ọ̀tọ̀ ní káwọn ọmọ lẹ́yìn èèyàn kọ́ máa ṣe nǹkan tí ò dáa kí ọ̀dẹ́ ẹ̀kọ́ ṣọ́wọ́ pé ó tó ẹ má bà mí lórúkọ jẹ́ I'm a decent person mo wá sí ilẹ̀ Yorùbá fún ìṣerere ilẹ̀ Yorùbá ni kì í ṣe pé mo kógun wá wáyé tí mo fẹ́ bọ̀ ní Of Ife jà tọ́nà Of Ife bá lòun jú mi lọ àjùlọ ẹ̀ bálàsì ẹ̀ ló mọ nǹkan tẹ̀ wá ṣe bẹ́ẹ̀ kọ́wọ́ adé tẹ̀ wá ṣe bẹ́ẹ̀ pé òkè tálàfin tí Ooni bá lòun jú mi lọ bálàsì ẹ̀ ló mọ náà kò lè gba pálàsì tèmi lọ́wọ́ tèmi Ooni rèé agbègbè wa ti rí sí pé bí wọ́n ṣe pariwo wípé Aláàfin jù lọ Ooni ti fi wọ́n ṣe kíni ó ti fi ṣe pé silence is the best answer for a fool Ooni ti fi wọ́n ṣe aṣiwèrè Ooni ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ jálẹ̀ gbẹ̀sì ọ̀jájá tó dẹ̀ wu ọlọ̀tẹ̀ níran títí báyìí tó lọ̀tẹ̀ dẹ̀ jì sínú kòtò tó jì sínú àbùkù tó jì sínú ẹ̀sín tó jì sínú ohun ìríráyéráyé ọ̀jájá gbogbo fún yẹn bá ń ṣe gbòsàgbòsà fún kábíyèsí mi ẹ bá ń ṣe gbòsàgbòsà fún Aláàfin fún Ooni of Ife Aláàfin báwo ẹ bá mi sọ fún Aláàfin kó sọ wí agbẹjẹmọwọ kó lọ bọ ajá ẹsọ
kálájà lọ mọ́jà èso kálájà lọ mọ́jà èso adáfẹ́ ìtẹ́ ẹ bá mi ṣe gbòsàgbòsà fún Ooni of Ife ẹ tún wá wo the forest tẹ́ bá fẹ́ pa Aláàfin ẹ pé Ọọ̀ni tẹ́ bá fẹ́ pé Ọọ̀ni ẹ pé Aláàfin kẹ́ wo àwọn méjèèjì the two of them èmi rí wọn ní wípé blessing ni wọ́n jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Number 2 calling okay ẹ jẹ́ sáré bá yín type ẹ jẹ́ sáré bá yín type nọ́mbà sí kí ló ti pè mo bọ̀ ọ́. ẹ jẹ́ kọ́kọ́ slow volume. ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bo ẹ̀yin olólùfẹ́ wa gbọ́ ó dàbọ̀.